tó ẹ kú ojúmọ́ o ẹ̀yin ènìyàn wa láti ibikíbi tí olúkálùkù wa bá ti ń gbọ́ ètò yìí tábàtà àbápàdé rẹ̀ ní gbogbo ibikíbi a kú ojúmọ́ níbi tí ojúmọ́ ti mọ́ lónìí a sì kú àsán ní gbogbo ibikíbi tọ́sán bá ti pọ́n lónìí a sì ká alẹ́ ní gbogbo ibi tílẹ̀ ti ń ṣú lọ́wọ́lọ́wọ́. Ètò tòní ní ṣókí ni a fẹ́ fi yànnàná ọ̀rọ̀ tó lọ ń gbòòrò lọ́wọ́ ni ọ̀rọ̀ tó pàtàkì tó yẹ káwa náà ò dá sí gẹ́gẹ́ bí amòye gẹ́gẹ́ bí òye tọ́lọ́run fáwa náà táwa náà sì fi lè dá sọ́rọ̀ tí bá ń lọ láàrin ìlú. Ẹ rí gbogbo ibikíbi tọ́wọ́jà ètò yìí bá dé lónìí ẹ jọ̀ọ́ ẹ bá wa share kí ẹ sì bá wa like ẹ kẹ́ tó bá wa subscribe náà lórí YouTube kẹ́ mọ̀ pé ntẹ́ ń fi ràn wá lọ́wọ́ nù. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń pè wá lórí ètò tó ń pè wá lórí àwọn ètò tá à ń ṣe àwọn tí wọ́n ń kí wa àtàwọn tí wọ́n ń rí ó kù díẹ̀ káàtó wa tí wọ́n fi ń tó wa létí ọpẹ́ ni fún yín a dúpẹ́ gidigidi. Ọlọ́run ọba láàánú ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní yóò mọ̀ wà pẹ̀lú gbogbo wa a ní ṣe lásán a sì ní kú fọ̀tayọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ rí kinní kan wuyewuye kan lọ láàrin ìgboro lórí ọ̀rọ̀ àwọn ìran wa láàrin àwọn ìran Yorùbá kò kẹ́lẹ́yà míì ìran Yorùbá ló kàn táwọn èèyàn sì ń fi bí atótónu náà bó ṣe lọ oníkálukú ṣe ń dá ẹjọ́ tiẹ̀ ẹni tí wọ́n dá lẹ́bi dá ẹni ẹlẹ́bi ẹni tí wọ́n dá láre wọ́n dá láre ṣùgbọ́n Ọlọ́run lọ́ba tó láyé òun ló mẹ́ni tó lẹ́bi àtẹni tó láre kò sẹ́ni nínú àwọn méjèèjì tí a fẹ́ sọ̀rọ̀ nípa wọn yìí tí kùdẹ̀kùdẹ̀ kò sí látọwọ́ wọn tí ò ṣe léyìí tí ò ṣe mistake kọ́lọ́run ọba tó láyé kó máa fi ìgbà kó máa fi ran gbogbo wa lọ́rùn nígbà míì tí nǹkan bá sáfẹ́rẹ́fẹ́ dà tàbí tẹ́dá ó tètè rógun rẹ̀ lò ó máa ń jẹ́ kí ìrìn àjò ẹ̀dá ó dàbí ẹni pé ní ògbọ́n kódà ayé ó máa fàmódì lọ̀yàn ó ní ó dàbí pé orí rẹ̀ ò pé ní tó jó mọ́ ṣe báwọn bẹ́ẹ̀ sì ni àìrí náà àìrí ló fà á tí gbogbo ẹ fi rí bẹ́ẹ̀. Tó nínú agbami ètò tòní kò ní pọ̀ ní ṣókí ni ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run lórí YouTube wa máa bá wa subscribe ẹ máa bá wa like ẹ sì máa bá wa comment I appreciate gbogbo effort yín láti gbé jẹ́ kí ètò yìí láti máa bá wa gbé lárugẹ a rí lè dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé àdúpẹ́ o. Kí ló fẹ́ mọ́rọ̀ tòní wá kò ju ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti arákùnrin wa kan tí wọ́n ń pè ní Muyideen òun ló mú wa wá sórí ètò lénìí. Wuyewuye pọ̀ lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn ti wá ẹni tó lẹ̀bi wọ́n ti dá lẹ́bi wọ́n sì ti wá ẹni tó láre wọ́n dá láre ṣùgbọ́n pẹ̀lú ojúsùn ònàkó tẹ́mi fi wò ta ló lẹ̀bi lórí kéèsì ta lẹni tó yẹ ká dá lẹ́bi ta sì ló yẹ ká dá láre nítorí pé tẹ́ ẹ bá wò dáadáa tẹ́ fi ṣàkún ojú wò ẹ mọ̀ rí wípé Àgbàlá Gabriel àánú tọ́lọ́run fi rán látòde ọ̀run lòun ń ṣe bó ṣe máa ṣe sí àánú tọ́lọ́run fi rán bó ṣe máa ṣe sínú ẹja àgbà bẹ́ẹ̀ pé bó ti rí nù tí ò bá ṣe rárá ń kọ́ ta ló fẹ́ mú ìyẹn jẹ́ ní. Èkejì Muyideen tẹ̀ ń wò yẹn ọmọ ológo ni kì í ṣe ẹni téèyàn máa tẹ̀ràwọ̀ rẹ̀ mọ́lẹ̀ ẹni àwọ̀ tí ògo bá ń yọ ayé èèyàn lẹ́nu yóò jẹ́ ọ dàbí ẹni tí ò gbọ́n lójú ẹni tó gbọ́n mọ̀ wọ́
yóò mọ̀ wọ bí ẹni tí wọ́n gangan fún lára rẹ̀ ò gbọ́n tó ọ̀jìnà dénú. Bẹ́ẹ̀ sì ni ọ̀jìnà dénú tó jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tó go bá ń fìyàn ráre lọ́wọ́ kò sí tí ò lè fojú èèyàn rí. Ọ̀pọ̀lọpọ̀ tí Muyideen bá ń sọ̀rọ̀ ni wọ́n tó mọ̀ pé ọgbọ́n bẹ́nu rẹ̀. Ọlọ́run ló kàn ní kó rí bó ṣe rí mu. Ẹ rí pé ẹni tó ní làákàyè ni tí bá ń sọ̀rọ̀ ó mà gbé kalẹ̀ ó sì mẹ̀wọ̀n ọ̀rọ̀ kò ní sọ kó tà sí yóò mọ gbé nísìsẹ̀ntẹ̀lé ni. Ẹni tọ́lọ́run dá lọ́lá gan tó kó ọ̀rọ̀ jọgún ò ní làákàyè tí ń bẹ lórí Muyideen. Ibi tẹ́ ti máa kan sára sọ́lọ́run o Ọlọ́run já fa lọ kódà ó ju wòlíì lọ jìnnàjìnnà. Ara ni Ọlọ́run dáná ayé Muyideen lọ́wọ́ tẹ̀ ń wò ó. Ara ni ó sì yẹ kí ọ̀pọ̀lọpọ̀ tó bá lójú inú kó kẹ́kọ̀ọ́ látara tí ń ṣẹlẹ̀. Ṣé rí tẹ́ bá wo ìran Yorùbá dáadáa ní bílẹ̀ Yorùbá ṣe mọ yìí bá a ṣe mọ tá a mara wa dénúdénú yìí. Tẹ́ ẹ bá wò títí ẹ wo ẹ ronú lọ sẹ́yìn ẹ ronú síwájú. Ta lẹni náà tọ́lọ́run foore rán? Ká tẹ̀ sọ pé ẹ jẹ́ àdá papọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Ta lẹni náà tọ́lọ́run foore rán tó jẹ́ bó ṣe yẹ kó jẹ́ tí ò lóṣòtì tí ò lọ́wọ́ ọwọ́ kankan nú. Ẹ sọ ẹni náà lórílẹ̀‐èdè yìí tó jẹ́ sóore tínú rẹ̀ sì mọ́ pẹ̀lú oore tí ń ṣe. Tẹ́ ẹ bá wò ó ní orílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí mi ò rò pé wọ́n wọ́pọ̀ tó jẹ́ ẹni tí máa ń sóore tó jẹ́ sóore àtinúwá tó jẹ́ pé yóò kàn díjú sóore ni. Wọ́n wà o ṣùgbọ́n ó wà scanty wọn ò pọ̀ níye. Àwọn tá à ń sọ yìí yóò pọ̀ níye láwọn sóore tọ́lọ́run foore rán wọn ò pọ̀ jáǹtìrẹrẹ. Màá ka orúkọ oríṣiríṣi àwọn oore táwọn èèyàn máa ń ṣe fún yín ní kọ́ńtírì yìí. Ẹ wo bàbá wa kan tó ní Winners bàbá David Oyedepo. Lójú bàbá ń bẹ́ẹ̀ ṣe ń wò ó mo fẹ́ kẹ́ ẹ tọ́ka oore tí ń ṣe fáwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká mọ̀ aṣọ àwọn tí ń bẹ lára àta tó jẹ́ onígbàgbọ́ táwọn èèyàn sádìlọ́dìlọ́ tẹ̀lé lẹ́yìn tí wọ́n bí lù pé bẹ́ẹ̀ làwọn ò ti rí ọ̀run wọ̀ àbí wọn ò ti rí gbà lò. Tí bàbá bá wọ súùtù tí súùtù yẹn bá ti gbó súùtù tó rà tó ti wọ̀ tó ti làágùn sí wọ́n tún wá kó sínú wínà nínú chọ́ọ̀chì ẹ̀ wọ́n wàá máa tà fáwọn èèyàn lówó pọ́kú àwọn èèyàn wà tó máa dúrà wọn ò lè bùn èèyàn ní súùtù. Sáwọn tá à ń retí oore lọ́dọ̀ wọn nu. Bó oore ṣe rí Nàìjíríà mo ṣe ń sọ yìí o torí ẹ̀yin tẹ́ ń expect kí Àgbàlá Gabriel yóò sóore kó náà mọ́ jèrè ńbẹ̀ lára oore tó ṣe. Bọ́lọ́run ṣe dá gbogbo one country inú àwọn tọ́lọ́run yọ̀ǹda oore ṣíṣe fún pẹ̀lú rọrùn àwọn ọmọ Nàìjíríà tó bá ti kó lórílẹ̀‐èdè yìí tí wọ́n wà ní diaspora àwọn nìkan ni wọ́n sóore tí wọn ò ní fi sáìn lẹ̀ lórí rẹ̀. Àwọn ní máa dédé pèèyàn láàrin òru ẹ̀ló mo kàn ní kí n gbọ́hùn rẹ nì wọ́n lè bọ́ sọ̀rọ̀ jẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó bá dọ̀la lọ wo àkáǹtì rẹ̀ ó gba change kékeré kan bẹ̀ tí mo sẹ́ndì sí ẹ. Bí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bẹ ní diaspora bí wọ́n ṣe ń sóore nu àwọn oore ìfàyàbalẹ̀ oore tí ò ní pé wàá san gbèsè irú àwọn oore yìí làwọn máa ń ṣe. Oore tó clear táwọn ọmọ diaspora ń ṣe nu àwọn ọmọ Nàìjíríà tó wà ní diaspora especially àwọn ọmọ Yorùbá tó wà ní lóyìnbó àwọn nìkan ọ̀ọ́kàn dédé gbọ́ pé wọ́n ní ara lé fún yàn wọ́n lè lọ́wọ́ wọ́n ti kọ́lé fẹ́ nìkan wọ́n dáwó jọ wọ́n fẹ́ nìkan lówó àwọn ní lóore rọrùn látọ̀dọ̀ wọn. Àwọn wá fún Àgbàlá Gabriel lóore ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ mọ Muyideen rí. Àgbàlá Gabriel wá fẹ́ kọ́lé fún Muyideen ó lọ kọ́ sórí ilẹ̀ títí ẹ̀ òun sóore fún Muyideen lójú ara rẹ̀ nu pé Muyideen ni o àwọn ará lóyìnbó ti dáwó wá fún o àwọn fáǹsì mi ti dáwó
wọ́n ní ká ṣàánú rẹ̀ ìgbà tí òun wá gbé àánú táwọn aráàlú òyìnbó dá kalẹ̀ fún Muyideen orí ilẹ̀ tiẹ̀ ló lọ́ọ́ fi kọ́ ilé sí fún Muyideen. ìyẹn jẹ́ number one. ẹ máa kíyèsára pẹ̀lú oore táwọn èèyàn máa ń ṣe. kò sí Nàìjíríà bọ́n ṣe dá wa nìyẹn oore wọ́n ní bíi 419 nínú. ẹ ní irú èèyàn tí ó ṣoore fún yín lórílẹ̀‐èdè yìí tí ò ní fi wá 419 sí. Ọ̀tẹ́dọ́lá gun mọ́tò láti Ṣàngó ó gun móòlù ẹ̀ láti Ṣàngó ó páàkì mọ́tò ẹ̀ sàn dírẹ́fà ẹ̀ gbé mọ́tò lọlé òun wá gun móòlù ẹ̀ ó gun lọ sí Òṣòdì. Ọ̀tẹ́dọ́lá wá jókòó nú mọ́tò for several hours ó wá dé bus stop ó wá sọ̀kalẹ̀ ó délé ó wá lọ gbé sórí platform kan lórí social media wípé lónìí ó wú nǹkan òbún yẹn ní 10 million pé ẹni tó bá dáhùn mọ̀ bóun lòun wà nínú mọ́tò ò bá fún ní 10 million ṣùgbọ́n dùn ó sì láàánú pé bóun ṣe kó Ṣàngó tóun fi dé Òṣòdì kò sẹ́nibọ̀dì tó dáhùn mọ̀ wípé òun lòun wà nínú mọ́tò torí rẹ̀ ní òjò rìlíìsì 10 million ṣé ẹ ti rí àwọn táwọn expect orí lọ́dọ̀ wọn bí wọ́n ti rí àwọn kọ́kọ́ fi wá sórí competition náà kí wọ́n tó sórí wọ́n kọ́kọ́ ṣàdánwò fún wa. ẹnìkan lówó ẹ̀ tó yẹ kankan lórílẹ̀‐èdè yìí òun náà ni MKO Kásìmọ̀ wọ ọmọ Abíọ́lá Ọláwálé torí ẹ̀ ní ìfilẹ̀ gbàgbé bàbá yẹn tí màá fi kú òun nìkan ni aṣọ́re má wo bẹ̀ tí mo mọ̀ tí ó pàdé èèyàn tí ó ní sọ ìṣòro rẹ fún ọ tí ó fi mọ̀ pé ó yẹ kó ní àwọn certain things kan tí ó dẹ̀ provide ẹ̀ gbogbo ẹni tí MKO ṣọ́re fún láyé surprise ló fi ṣe surprise ẹ̀ nímọ̀ yóò kàn dédé jókòó ní wá kí mi lé gbá káàdì mi kó wá kí mi lé méjì ni màá sọ lóore tí MKO ṣe tèmi mọ̀ tó clear sí mi méjì ni màá sọ eléyìí tí Délé Momodu sọ kò ṣe fún un ní UK tó fi fún un ní £4,000 tó sọ nínú ilé àwọn Davido lẹ́dẹ̀ ló ti sọ̀rọ̀ yẹn pé ìjọ náà lọ́wọ́ MKO ó dẹ̀ dùn ún nínú ó sọ òun dèèyàn lójú ara òun wúra òun pé àṣẹ èèyàn lòun ìtàn pẹ̀lú oore nù oore tí wọn ò ní béèrè mọ́ lọ́wọ́ rẹ̀ oore táyé ò ní béèrè pé bó lọ ṣe ṣe gbogbo tí mo kó fún ọ bó lọ dá sí tí wọ́n ń pẹ̀lú oore nù ìta ń pariwo káwọn èèyàn lọ kọ́ nìyẹn. ara rú ẹ̀ lọ́dún kan MKO lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ ní 80s ó lọ ìlú Ògbómọ̀ṣọ́ wà yìí kan náà MKO dògbómọ̀ṣọ́ ó lọ sáàfin Ṣọ̀ún ó wá fẹ́ kúrò láàfin Ṣọ̀ún ó wá rí típà kan tó takú típà yẹn wá ń ṣe ó ń ṣẹ̀fí wọ́n bá ti kíkẹ́ à ń ṣẹ̀fí àtúkú ó wá rí pé bàbá yẹn lágùn ẹrù dẹ̀ pọ̀ nínú mọ́tò yẹn bàbá yẹn ń dààmú gan MKO wá pàkìtì ní kí dírẹ́bà ń wind down ó wá pe bàbá yẹn pé bàbá mi ì lè ráyè dúró ní ṣùgbọ́n ẹgbẹ́ káàdì mi yìí ẹ wá kí mi lẹ́kọ̀ọ́ èmi Labíọ́lá ó introduce ààrẹ sẹ́ni yẹn sí bàbá yẹn ẹ máa wọn aráàlú òkè òun kàn gba káàdì ó kẹjù sí pé òun rò pé bóyá yóò fún un ní solution fún mọ́tò tó ní problem níbi ẹ̀ṣẹ̀ gba káàdì nìyẹn ó jù sí wájú orí dashboard mọ́tò ẹ̀ wò típà tí ń wà bàbá yẹn bẹ̀rẹ̀ ó sàn ṣe wàhálà yẹn lọ nígbà tí wọ́n sá padà rí mọ́tò yanjú wọ́n gbé lọ bá ẹni mọ́tò ńlé bàbá yarí ẹni tó ní mọ́tò yarí pé látàárọ̀ ti gbé mọ́tò lọ ẹ bá dé sí ẹ wà ní mọ́tò bàjẹ́ ẹ ní kó deliver jíṣẹ́ kíníkà wọ́n sá jà wọ́n lé bàbá yẹn kó lẹ́nu iṣẹ́ yẹn bàbá yẹn wá délé àwọn ọmọ ẹ̀ bẹ̀rẹ̀ sí ronú pé wà lẹ́tọ̀ ti rí iṣẹ́ mi báyìí ọ̀gá yín á lọ bẹ́ẹ̀ ni o bàbá yẹn wá sùn bíi 3 days ló wá ní àwọn máa rántí ẹnìkan tó pèrè lábíọ́lá fún òun ní káàdì àwọn ọmọ rẹ̀ wá ní Abíọ́lá wo ó pèrè lábíọ́lá ó ní bọ̀ látàfin Ṣọ̀ún ó fún òun ní káàdì káàdì
wọ́n ṣe gbéra nìyẹn làwọn ọmọ yẹn bá ní pé kọjú àbọ̀já wọn lọ síbi tí pàbí tó fi káàdì sí ọ̀dọ̀ bàbá lóhùn ti gbàgbé káàdì sí ibẹ̀ kó wọn rántí mu bàbá sá dọ́dọ̀ ọ̀gá rẹ̀ ọ̀gá mi ẹ má bínú sí mi ọ̀gá ò gbà ló wá ní òun ní kankan tóun fẹ́ mú nínú mọ́tò tóun fi síbẹ̀ báyìí ẹ lọ sọ dáadáa ọgbọ́n mọ́tò yẹ kó fẹ́ dogun lẹ̀ ní o wọ́n sọ bàbá sílẹ̀kùn bóyá rí káàdì yẹn ó dẹ̀ mú bàbá ṣe mú káàdì yẹn wálé nìyẹn bàbá wá sẹ́kọ̀ọ́ ìgbà wọn dẹ́kọ̀ọ́ ní Tóyìn street bàbá bá Abíọ́lá ti múra àti travel bó ṣe ń wọnú lẹ́nu Abíọ́lá recognize bàbá yẹn nǹkan tó fẹ́ kẹ́ ẹ mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Aláwálé ọmọ Abíọ́lá nù ó dá bàbá yẹn mọ̀ bó ṣe ń bàbá látijọ́ yìí tí mo ti ní kẹ́ wá rí mi èmi ń lọ lóyìnbó lónìí mọ́tò yín tí mo fẹ́ fún yín ló ti wá ń ta láti bí oṣù bíi méjì láti páàkì síbẹ̀ yẹn àmì láti bí ọ̀sẹ̀ méjì láti páàkì síbẹ̀ yẹn ẹ̀ẹ́dẹ́ ló gbé bí wọ́n ṣe clear tipa méjì fún bàbá yẹn ní the same day fún bàbá yẹn ní tuntun bàbá yẹn ní fẹ́nu ara rẹ̀ pàtàǹgbàtà pàdé ní Kaduna pé Abíọ́lá ló sọ òun dèèyàn láyé òun pé bóun náà ṣe lọ bẹ̀rẹ̀ nìyẹn as at that time bàbá yẹn ti di dílà torí pé Ọlọ́run ti gbàdúrà ẹ̀ kí ni mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ oore ṣíṣe tó bá ti ń rí bí tírú Àgbàlá Gabriel yẹn ó lọ́wọ́ kan àbòsí nínú èmi ní pé ní ìkà ọwọ́ kan àbòsí ó wà nù rẹ̀ ṣùgbọ́n gbogbo sóresóre ohun àmọ́ tí oore bá wá dibi ohun àwọn aṣọ fún ní ire sóresóre pé gbogbo sóresóre ẹ mọ kíyèsára o tẹ́ ẹ ti rí pé oore a máa dibi ẹni oore tẹ́ ẹ bá rí tó dibi ó lọ́wọ́ kan àbòsí nínú ni Àgbàlá Gabriel ló yẹ kẹ́ ẹ rí kó tó dàsìkò yìí pé bí ní àjò Muyideen ó ṣe rí nù kẹ́yìn fún ara yín ó tó pàdé Muyideen àsopọ̀ ti wà ló ti di ọ̀run níjọ́ náà pẹ́ pàdé ẹ̀ ìrìn àjò tẹ́dẹ̀rín inú ayé rẹ̀ lẹ́rìn ẹ̀yin ni ò yẹ kẹ́ fara gbá látara Muyideen kò yẹ kẹ́ kọsẹ̀ lára ẹ̀ rárá ẹ bá ṣe é pẹ̀lú àníyàn funfun nígbà tí wọ́n dáwó jọ fún yín kí ló dé tẹ̀yìn ò lọ ra lẹ̀ fún kẹ́ ẹ kọ́lé fún kó mọ̀ jẹ́nu ọlẹ̀ yín ló wà tàbí kẹ́ ẹ talẹ̀ yẹn fún kẹ́ ẹ ṣèwé ilẹ̀ fún pọ́n ló nílẹ̀ ló nílé ibi tá tó ti ṣe mistake ẹlẹ́ẹ̀kejì kò yẹ kẹ́ ẹ fún níyàwó tẹ́ ẹ bá tẹ́ ẹ wá fún níyàwó nígbà tí ìyàwó rẹ̀ wọ́n ń rojọ́ fún yín ọkùnrin ìyàwó rẹ̀ lẹ́ẹ̀ bá kọ́kọ́ bá wí ná ó yẹ kẹ́ ti mọ̀ pé ilé yẹn ti ń jò pé ewu ti wà ń bẹ̀ ewu ń bẹ nínú ilé tí Muyideen gbé obìnrin sí ọmọ ológo tójú wọn máa rí máa pọ̀ gbogbo ẹ̀dá tọ́lọ́run bá fògo sínú ayé rẹ̀ kì í ṣe ìgbà tó ológo bá tó kówó jọ tó ra lé tó ra lẹ̀ rẹpẹtẹ náà ń pè lógo ògo tí máa ń fọ́ nínú ayé èèyàn ayé ẹlòmíì tí ó fi kú ni wọ́n mọ̀ pé ń bẹ lórí ilẹ̀ ẹlòmíì lówó lọ́wọ́ ayé ò mọ̀ pé wà lórí ilẹ̀ wọn ò gbọ́ pé ń bẹ lórí ilẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀dá kan ń bẹ wọ́n lówó wọn ò lówó ayé ò mọ̀ pé ń bẹ lórí ilẹ̀ ara ògo ni ní táwọn èèyàn mọ̀ tọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onígbàgbọ́ àbí mùsùlùmí tẹ́ ẹ mọ̀ nìyẹn wípé ní tán pè lọ́lọ́run yàtọ̀ sẹ́sìn ní tán pè lọ́lọ́run ó kù lára ṣọ́ọ̀ṣì ní tán pè ní ọlọ́run ju mọ́sálásí lọ ó ju ní tán pè mùsùlùmí lọ ṣùgbọ́n sítórì tán bá gbé sítórì kalẹ̀ wọ́n jẹ́ ọmọ iye yín nígbà tó bá jẹ́ pé tẹ́ ẹ bá tó darapọ̀ mọ́ mùsùlùmí ńlẹ̀ tó rọ́lọ́run rárá o ọlọ́run kọjá gbogbo wọn yẹn kò sí tó ọlọ́run mọ nǹkan tán pè mùsùlùmí o ẹ̀yin lẹ̀ ń sọ fún wa pé ó mọ̀ yín ọlọ́run ò mọ̀ ẹ̀yin lẹ̀ ń sọ fún wa pé ọlọ́run mọ̀ tán pé kìrìsìtẹ́nì kò sí tó kọ́lọ́run pẹ̀lú kìrìsìtẹ́nì àrà tó bá wù ní máa dá nínú ìrìn àjò ẹ̀dá ó dára nú ayé Muyideen ni kọ́lọ́run tó yọ Muyideen jáde látara olóṣì méjì ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ò jẹ́ nǹkan òun tí wọ́n ń kiri agolo kiri tó dàbí wèrè ni wọ́n ń jẹ́ nǹkan lénìí látara àrìn àjò títí yín ọlọ́run lò yín ni fún sábàbí Muyideen ẹ wá gbà fọlọ́run torí gbà mí máa ń wá ògo mi wà tọ́lọ́ ó tì sí sàkáníyàn tí ó jù wọ́ gan lọ tágbára rẹ̀ ò lè gbé
níjọ́ tẹ́ ẹ ti ń handle ìrìn àjò Muyideen ló yẹ kẹ́ ti mọ̀ pé ògo tẹ́ ẹ fà wọnú ilé yín ó ju ìrìn àjò yín lọ. Òun gan ló jẹ́ káyé tó mọ̀ yín sí. Ẹ̀yin tá à ń pè l'Agbala Gabriel lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Muyideen ti ìmọ́lẹ̀ tó wọnú ìrìn àjò yín látara Muyideen. Ṣùgbọ́n bí tẹ́ ẹ ti wá kíyè sára òun ni ọmọbìnrin tẹ́ ẹ fún Muyideen yẹn ibi tẹ́ṣù ti wọlé sínú ìrìn àjò yẹn àti Muyideen nù. Muyideen tẹ́ ẹ sọ̀hún tẹ́ ẹ bá tẹ̀ nínú dáadáa tẹ́ ẹ tẹ̀ nínú ìtì ń dùn Muyideen sí yín ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ni. Kò sọ́kùnrin tí ò ní kọ́lọ́fín lórílẹ̀ ìpẹ̀tà wà yìí. Èmi ò tí ì rọ́kùnrin sẹ́yìn tẹ́ ẹ dó yìí s'Agbala Gabriel ò ní kọ́lọ́fín. Ara kọ́lọ́fín kan ni pé ẹ gbowó ìrànwọ́ fún Muyideen ẹ wá lọ kọ́ ilé rẹ̀ sórí ilẹ̀ yín. Kọ́lọ́fín ni. Kọ́lọ́fín kan ni. Tẹ́ ẹ bá fẹ́ ràròjàre lórí ẹ̀ á dúró tì yẹn ẹ ràròjàre rò. Ṣùgbọ́n kọ́lọ́fín ni tí ò dáa ni. Tẹ́ bá fẹ́ jùlẹ̀ ẹ jùlẹ̀ pé Ọlọ́run ló rán mi sí ọ mo ti ṣe ń tọ́lọ́run fẹ́ nú ayé rẹ̀. Ṣùgbọ́n kọ́lọ́fín ni. Ẹ̀yin lẹ́yìn orí bíi kọ́lọ́fín. Ṣùgbọ́n kọ́lọ́fín ni. Mo fún ọ lówó mo wá fún ọ lóòótọ́ mo wá ní owó tí mo fẹ́ fún ọ yìí èyí fún 10 billion ṣùgbọ́n ọmọ mi lọ́fẹ̀ẹ́. Ti pé kọ́lọ́fín ni. Orí tó ní condition nú ni kì í ṣoore tó jálẹ̀. Tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn Dangote ó fẹ́ ṣoore kì í ṣẹ̀yìn nìkan lẹ́ ń ṣe bẹ́ẹ̀ o. Gbogbo àwọn tí màá ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn Nàìjíríà ní í ṣe jákujàku báyẹn tí wọ́n ṣoore fún ọ tọ́ wọ́n lóṣù tí tọ́ ní gbádùn ayé rẹ̀ tara ó máa ní ọ pẹ̀lú orí tó ṣe. Irú ẹ̀ lóore tí Dangote máa ṣe fáwọn èèyàn. Wọ́n ní òun fẹ́ fún àwọn èèyàn ní 20,000 ẹ kọ́kọ́ lọ ṣe ID card 10,000 náà tí Dangote ó sáyìn sórí rẹ̀. Nígbà ẹ bá ṣe yẹn tán ẹ ṣàṣẹ àwọn transport 5,000 tí ó gbé ń dé ibi tẹ́ ti lọ gbowó. Èló wá ló fẹ́ kù. Àwọn oore ìbànújẹ́ tẹ́ ń ṣe kiri àwọn oore burúkú oore téyìn ó gbà mí ìtàn tọ́ pé ìpè lọ́ọ́ fi hẹ́ndì ẹ̀. Irú àwọn oore rándanrandan bá àwọn àbẹ̀ lọ́n fún mọ́. Ẹ ṣoore fẹ́ lómi ẹ lóṣó ti gan débi pé ẹ̀mí rẹ̀ gan kọ oore tẹ́ ẹ ṣe fún. Ẹ rí pé ẹ̀mí Muyideen kọ oore tẹ́ ẹ ṣe fún ni. Ẹ̀mí rẹ̀ kọ̀ ó lóun ń lọ sẹ́ pé òun ò dúró mọ́. Kí Muyideen tó lè sọ pé òun ò dúró mọ́ Agbala Gabriel nínú tẹ́ ẹ ṣe nínú ilé ayé rẹ̀ ìka ti kún. Muyideen sọ kí ọpọlọ rẹ̀ òkú Ọlọ́run kan dá bẹ́ẹ̀ ni ẹ̀mí ìràwọ̀ ńlá kan ń bẹ lára rẹ̀. Ọlọ́run ní bí ó ṣe rí nìyẹn bóun ó ṣe rìnrìn àjò ayé rẹ̀ nu. Mo ti sọ ìtàn kan bíbá ẹ rí táwọn àfáà máa ń sọ fún gbàtàwọn kékeré nípa ànábì Musa àti ànábì kan ṣoṣo tọ́lọ́run dá látara àwọn àlùjànnú tán pè ní Idrim. Nígbà tí Musa pàdé rẹ̀ kò gbà pànábì Ọlọ́run ni kò tiẹ̀ mọ̀ ó kàn ń tẹ̀lé náà ni. Ṣùgbọ́n nínú àwọn ìrìn àjò àti bí ṣe ń fi ìmísí bá Musa lò Musa gbà fọ́lọ́run látara rẹ̀. Tí wọ́n ń pè ní tá ń pè ní kíní nìyẹn. Ó yẹ kẹ́mi ó lè bá yín sọ̀rọ̀ pé ìrìnàjò tẹ́ ẹ̀ rìn lọ ìrìnàjò tó gbọ́dọ̀ ní ẹ̀ǹdì ni ẹ̀ǹdì ire ló sì gbọ́dọ̀ ní. Ẹ fara kọ́ látara Muyideen o pẹ̀lú gbogbo ìrìnàjò tẹ́ ẹ̀ rìn pẹ̀lú ẹ̀. Ìyàwó rẹ̀ wá rojọ́ fún yín kò yẹ kẹ́ ẹ gbà á. Ọkùnrin wo lẹ́yìn rí tí ò ní kọ́lọ́fín? Muyideen amọ̀gbó ni ó sọ fún yín ní day one níjọ́ tẹ́ ẹ rí ó lé mi ò wá chọ́ọ̀chì yín. Ó sọ point blank ẹni kí ni reason tí òfin ní wá nítorí pé òun á máa mutí òun á sì máa mu sìgá. Ṣé kò wá ti try tó ni? Ó sọ àìlera ara rẹ̀ fún yín. Ẹ̀yin lẹ́ gbà pẹ̀lú ṣùgbọ́n rẹ̀. Tí ọkùnrin bá fi lè sọ àlébù kan nípa ìrìn àjò tí ń rìn lọ́wọ́ fún yàn ìmí ń bẹ tí ò ní fẹnu sọ láéláé tí ń bẹnu ara rẹ̀ tó gbé pamọ́ bí gbogbo àwọn ọkùnrin ṣe rí nù. Bí gbogbo ọkùnrin tí ń bẹ láyé ṣe rí ni ṣé gbogbo ṣùgbọ́n yín lẹ́yìn níyàwó yín mọ̀ bẹ́ẹ̀ ṣe dóyè Agbala Gabriel gbogbo ṣùgbọ́n ayé yín pátá níyàwó yín mọ̀. Inú ẹ̀mí lẹ ti ṣubú lélẹ̀ tẹ́ ẹ ṣubú yìí o inú ẹ̀mí lẹ ti lọ ṣubú. Inú ẹ̀mí kì í ṣe lápá ara lẹ fi ṣubú because ẹ̀mí yín ó yẹ kó direct yín lórí gbogbo step tẹ́ kí ẹlẹ́fún pankẹ́rẹ́ ẹ̀ ń fún ọmọ 40 ọdún pankẹ́rẹ́. Ọlọ́run lẹ́nà lára Muyideen Ọlọ́run ọba tó dá Muyideen wálé ayé lẹ́nà
fún náà tẹ́ náà ẹ na Ọlọ́run lára rẹ̀ ṣùgbọ́n àtúnṣe wà fún yín àtúnṣe tó wà fún yín náà ní kẹ́ ẹ túbá ẹ gbọ́ nǹkan tí obìnrin kan sọ nínú àwọn tó observe. Muyideen gan-an ṣe ń gbọ́. àwọn èèyàn dẹ̀ mọ̀ pé Agbala Gabriel ó fẹ́ràn Muyideen náà ó dẹ̀ fẹ́ràn Agbala Gabriel. ẹ má jẹ́ ká bú Muyideen ẹ má jẹ́ ká bú Agbala Gabriel nítorí wípé lóòótọ́ ó mú jáde nínú ẹrẹ̀fọ̀ dáadáa èmi tẹ̀ ń wò yìí èmi náà múlẹ̀ bẹ́ẹ̀. ìyẹn tèmi wá rí ni wípé gẹ́gẹ́ bí àgbàlagbà gẹ́gẹ́ bí òye tètè mi o ọmọ obìnrin tí Muyideen fẹ́ yẹn olúwa báyé ẹ̀jẹ̀ sọ́tàn ní Agbala Gabriel ibi tágbàlá Gabriel ti ṣubú nìyẹn. ẹ ṣáà wò Muyideen ṣe kinní kan ní ìsìn nígbà tí Oríyọmí Hamzat ní pé ó sáìn kíyàwó ẹ̀ bá sáìn Muyideen ó gba owó ẹ̀ dànù ó gba báírò lọ́wọ́ ẹ̀ ó mú fún Alhaji Oríyọmí Hamzat pé ó bá ń sáìn kódà ató mẹ́rin márùn-ún tá à ń wo program yẹn ṣe ni gbogbo àwọn èèyàn kàn ń pàtẹ́wọ́. fún Muyideen. tí wọ́n ń pàtẹ́wọ́ pé so ó ń ronú ẹ wá ní Muyideen ò ní làákàyè làákàyè ń bẹ lórí rẹ̀ bí iná. in fact ó serve right. òun lady tó wá fẹ́ yẹn láàárín oṣù méjì tó wá fẹ́ ó kó èṣù sí àárín Agbala Gabriel. Agbala Gabriel. ṣótán. Muyideen ò ń ṣèyàn burúkú nọ́mbà wà láti ilẹ̀ ó ń ta bàbá àjẹbú ẹ̀ ó bá mu gbó ó mu gbó ẹ̀ ìyẹn ò ní pé ó má sí ní Agbala Gabriel ó ń lọ ṣọ́ọ̀ṣì ẹ̀ kéèyàn náà fẹ́ gba tẹ́tẹ́ lọ́wọ́ onítẹ́tẹ́ fúnra ara ẹ̀ ló lè fi sílẹ̀ sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ̀ téèyàn bá ń gbọ́ èèyàn fẹ́ gbagbó lọ́wọ́ onígbó fúnra ara ẹ̀ ló lè fi gbó sílẹ̀ díẹ̀díẹ̀ là á fi sílẹ̀ ọlọ́dẹ ti ń change ẹ̀ Gabriel Muyideen we all love Muyideen because láti bẹ̀rẹ̀ program yẹn ó dùn gan because mo máa ń wo time láti wo Muyideen ni I love him so much bó ṣe rí èṣù tí èṣù bá ti dé ẹ wo bí gẹ́ yẹn ó support ọkọ ẹ̀ ó support Gabriel ẹ kó lọ fẹ́ Gabriel tó tán gbà tó bá lè support ọkọ ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá nínú program wọn yìí lórí. tí obìnrin bá fẹ́ ọkùnrin tó bá rí kọ́lọ́fín ẹ̀ tó bá rí kọ́lọ́fín ọkọ tó fẹ́ kẹ́ ẹ tó lè gbọ́ ń ta yóò yà jẹ́ pé wọ́n ti jà lórí kọ́lọ́fín yẹn tó le kò sì ní sọ nǹkan náà yóò kàn máa mú sọ́kàn ni ilé tó burú jù láyé ni kọkùnrin má lè ṣe obìnrin ó dẹ̀ fẹ́ ẹni tí ò lè ṣe ẹ̀ẹ́dẹ̀ ní gbọ́ lẹ́nu ẹ̀ ìyá tó bí kò ní sọ fún ó dìgbà tó bá tó tẹnu ó sì máa jẹ́wọ́ pé pẹ̀lú omi jẹ́dẹ̀ ló máa fi sọ torí pé ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ẹ̀ rí lára ẹ̀ pé ó fẹ́ràn ọkọ tó fẹ́ pé kò fẹ́ fi ilẹ̀ pé ṣùgbọ́n àdánwò ń bẹ pọlọ́kùnrin yẹn ni Agbala Gabriel ẹ gbìyànjú gan ìfẹ́ táwọn èèyàn ní sí yín tó dọ́bù yẹn nítorí ọ̀rọ̀ Muyideen ni àwọn èèyàn tó jádànù lórí ọ̀rọ̀ yín pọ̀ ẹ má jẹun parọ́ tàn yín jẹ torí èlé mẹ́sẹ̀ sọ pé inú ẹ̀mí lẹ ti ṣubú kì í ṣe nípa ara ẹ̀mí ò darí yín lórí ọ̀rọ̀ mi yín tẹ́ ti pàdé ẹ̀ lè mọ́lẹ̀ kan tí ìràwọ̀ yín ti lékún sí nǹkan kan sọ sínú ìràwọ̀ yín níjọ́ tẹ́ pàdé Muyideen bọ́ ẹ̀ mọ̀ ṣé ẹ rí tẹ́ ẹ gbé dání ẹ jẹ́ kí n sọ fún gbogbo ẹ̀yin nígbàgbọ́ tẹ́ ẹ pera yín lẹ́lẹ́sìn nílẹ̀ Yorùbá ẹni tí ó ní làákàyè náà ń pè ní Yorùbá o ẹni tó ní làákàyè tó lè dánú rò ní tí wọ́n ń pè ní ẹ̀sìn tẹ́ ẹ gbé dání ẹ̀kọ́ pọ̀ lára ẹ̀ gan tẹ́ ẹ bá fara balẹ̀ ẹ̀ rí so many things ibi tọ́pọ̀lọpọ̀ yìí ti ń ṣubú ni kẹ́ máa wá owó ẹ̀yin tẹ́ pera yín lẹ́lẹ́sìn aṣíwájú ẹ̀sìn níbi owó wíwálẹ̀ ti ń ṣubú ẹ̀ ń ṣubú gan látara ká máa wá owó Agbala Gabriel ẹ lọ wo àwọn ìrìn àjò tẹ́ ti rìn sẹ́yìn kó tó di pé kéèsì Muyideen bẹ̀rẹ̀ nínú ayé yín ẹ̀ ń wá owó ni gbọ́ngbà tẹ́ pàdé Muyideen ẹ̀ rí i pé owó ni ń wá yín
ẹ lọ check ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìgbà tẹ́ pàdé Muyideen ní ó di pé owó bẹ̀rẹ̀ sí ní wá yín débi pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan kan wà tí ó máa dùn yín lórí ẹ̀mí tó ti ṣẹlẹ̀ sí yín rí nípasẹ̀ pé ẹ̀ ń wá owó yá ìbálẹ̀ tí mọ́ ìrìn àjò yìí mọ̀ pé bí ó ṣe rí padà rí lẹ́yìn ìjọ náà ló yẹ kẹ́ mo fi sọ pé ẹ ṣubú nú ẹ̀mí ó yẹ kẹ́ mọ̀ pé ẹ pàdé ológo ni ẹni tẹ́ ẹ pàdé tẹ́ ẹ mú tó bá kó sàkání yín ẹ lè tán táyé ò ní gbọ́n yín mọ́ sẹ́gbẹ́ àwọn tí ń sọpọ́tì tí ń sọ pé Agbala Gabriel kàn ní kíní kan àwọn ọmọ ṣọ́ọ̀ṣì yín ni àwọn tí ń ṣàánú yín orí títì náà wà wọ́n ò wá ṣọ́ọ̀ṣì yín o àwọn ni wọ́n sì ń kàn lójoojúmọ́ pé àwọn fẹ́ padà ṣùgbọ́n mo bẹ Ọlọ́run àti ìyá tó bí yín lọ́mọ ẹ ní ṣubú Agbala Gabriel Ọlọ́run ọba ò ní jẹ́ ṣubú torí kì í wù mí kéèyàn ó ga kó ṣubú wàláì mo mọ bí ṣe máa rí kéèyàn ó tó dìde padà kì í ṣe tó dẹrùn ni ẹ ní ṣubú o lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run ẹ ní ṣubú Agbala Gabriel ẹ lọ wá Muyideen kó máa tú lẹ́nu ẹ gbà pé ìrìn àjò yín ni Muyideen wàláì Muyideen tẹ́ ẹ bá padà ẹ bá fún lọ́mọbìnrin yẹn mọ́ ẹ má fún Muyideen lọ́mọbìnrin yẹn mọ́ ọmọbìnrin yẹn ló bá yẹ Muyideen jẹ́ òun ló jẹ́ kí Muyideen máa ronú tẹ́ fi ń rọ àròpin torí pé òun ti fẹ́ràn ọmọ tẹ́ ẹ fún Muyideen ti rò obìnrin for long tẹ́ wá fún lóbìnrin inú rẹ̀ dùn obìnrin yẹn ló wá bá tiẹ̀ jẹ́ ẹ mọ̀ iye àwọn èèyàn tóbìnrin ti run ayé wọn ni ẹ̀yin náà ẹ wá ṣubú nínú ẹ̀mí lára obìnrin torí ẹ̀ náà fi sọ pé ẹ̀ ń bá ọmọ yẹn sùn èmi ò gbà pé ẹ̀ ń bá sùn o mo fọlọ́n búra mo mọ̀ pé ẹ̀ ní kankan pẹ̀lú ọmọ yẹn alágàbàǹgebè ni ó ń wọ́nà láti kọ́nà Muyideen sọ́dọ̀ gbogbo property yẹn ó di tiẹ̀ nǹkan tó ń wá nìyẹn ẹ wá ọgbọ́n kẹ́ ẹ sẹ́tù Muyideen kí Muyideen nì kó wá ké gbàjarè kó òun wáyàwó káwọn èèyàn wá fún yẹn ẹ má bá a lọ́wọ́ sí à ń bá ní fẹ́ obìnrin àṣírí bá gbé fún yín o dẹ nínú chọ́ọ̀chì yẹn anybody tíyàwó rẹ bá wọn rojọ́ fún yín torí ẹ̀yin pásítọ̀ ní kinní yẹn gan gbogbo ìyàwó tí ń bẹ nínú chọ́ọ̀chì yẹn ní máa wá rojọ́ ọkọ wọn fún yín ibi tẹ́ ẹ̀ ti ṣubú nú ẹ̀mí nìyẹn ẹ máa gbọ́ tiwọn ẹ máa fi wà sáwọn ọkọ wọn mo ti róbìnrin tọkọ rẹ̀ ń wẹ ọṣẹ tí fi ti ṣe mẹkáníìkì ó lọ ṣe ọṣẹ lóṣogbo ọṣẹ tí fi ń wẹ̀ pé kí nǹkan ó lè máa ṣe dáadáa fún ìyàwó rẹ̀ sì gbé lọ gbé bá pásítọ̀ wá gba ọṣẹ lọ́wọ́ ìyàwó ó wá invite ọkọ pé tí ń tẹ́ ẹ lọ́ṣẹ̀ rèé àwọn nǹkan tí ò lè mú yín déjọba ọ̀run ó sọ bẹ́ẹ̀ tán ọkọ túbá ó bẹ ìyàwó ó bẹ pásítọ̀ ọkọ padà sílé ó bí lípé bí àjò òun ó sì máa lọ́nu bí pásítọ̀ ṣe gbé ọṣẹ lọ pásítọ̀ bá lọ ń wẹ ọṣẹ báyẹ pásítọ̀ ṣe nẹ́tùmọ̀ táyé rẹ̀ dànù ọkọ àtìyàwó ọ̀rọ̀ yẹn náà túká sí arabi tí nìyẹn tí wàhálà pẹ̀lú obìnrin àti pásítọ̀ àtàfà ìṣòro ńlá ni tọkùnrin bá tó ọkùnrin ọ̀ ní jẹ́ kí pásítọ̀ close mọ́ ìyàwó rẹ̀ ọ̀ sì ní jẹ́ káfà ọ̀ close mọ́ wọn ẹni man tí ìyàwó rẹ̀ bá ti close mọ́ pásítọ̀ àbí ìyàwó rẹ̀ close mọ́ àfà ẹ̀ máa wo bí inú ilé wọn ó ṣe rí ilé méjì ni ọkọ wọn máa rọrùn yóò máa rọrùn lé àfà àbí lé pásítọ̀ yóò sì máa rọrùn lé ara rẹ̀ torí pé ìyàwó rẹ̀ gbogbo gbèsè ayé ọkọ rẹ̀ ni àfà ò mọ̀ ni pásítọ̀ ò mọ̀ ìṣòro kan táwọn obìnrin tí ń lọ ṣọ́ọ̀ṣì tí ń lọ mọ́sálásí tí wọ́n nínú táyé ò fi gún àwọn nìṣòro èmi ò mọ̀ ń tán wá lọ́dọ̀ pásítọ̀ èmi ò mọ̀ ń tán wá lọ́dọ̀ àfà ọ̀rọ̀ ṣókí tèmi fẹ́ mú wá lórí ọ̀rọ̀ yóò jù báyẹn lọ kí gbogbo ẹni tó bá létí kó gbọ́ gbogbo ẹni tó bá sì ṣetán àti ní làákàyè náà kó fi làákàyè balẹ̀ kó tẹ́tí sí ẹ tún lé yín ṣe ẹ̀yin ọkùnrin ẹ má jẹ́ káwọn ìyàwó yín ó bà ayé yín jẹ́ tí wọ́n mọ kọ́rọ̀ yín lọ bá pásítọ̀ àtàfà kiri lẹ̀ ọ̀rọ̀ tèmi ò jù báyìí lọ lọ́wọ́ ṣàánú wa.